kírun fún jama à ń sọ kan nísìnyí wọ́n pè àwọn kan bẹ RMK agínà tó RMQK kí ni mo ti ẹ̀ ó sòrò RMQK gbogbo wọn pátá wọ́n kàn ń pè rọ̀hánì yún ṣèyítánì yún ni wọ́n torí gbogbo wọn ni wọ́n ní ilé dì tí wọ́n lọ wọn ò fẹ́ wọ bẹ̀ tán wọn ò fẹ́ ká yí ọmọ náà fi yí sí ọ̀nà bẹ̀ wọn wá fẹ́ gbé sọ́ndà tasawufu torí wọn ò lè gbé yẹn sọ́dọ̀ àwọn àlùsùn náà kò possible àwọn àtàlà wọn nígbà pé àbílẹ̀ yẹn ibùrù ni sunna anam sọ̀sálà lẹ́yìn sọ́dọ̀ RMK anam sọ̀sálà okúlẹ̀ lásán gan ọdẹ bọ̀ kátó wá wípé àwọn onígbà àmọ́dọ̀ súnfí ibẹ̀ lọ́gba olè lọ́gbọ̀lẹ́ lọ́gba dọ́kọ̀dọ́kọ̀. wàá dá ìnà kónà jẹdẹ. nípa wáyé oníṣẹ́rìí pé baba mudiru nìkan ni wọ́n dìde tí wọ́n kọ́ takunu gbogbo àfa tí ń bẹ́lẹ̀ yorùbá yìí mudiru nìkan ló dìde èyí tí táwọn àfa yòókù sọ̀rọ̀ wọ́n ń pàdé wọ́n dẹ̀ ní kọmíṣánná ẹni tí yóò dọ́yìn wọn ọ̀làǹfààní ti ń jẹ lára wọn baba alágége nìkan lọ́mọ àtàwọn àti àwa ọmọ wọn tá à ń jọ ọmọ gidi fún wọn o ti bá wọn àwa wà kú wa kébè lé tá a tójú bọ̀ kú bọ̀ dépò tá a lè pàdé ara wọn láti pàdé ọ̀pọ̀ sì kò ká pàdé ara wa tọ́rọ́ náà wọ̀ ọjọ́ ra wa baba alágége bá ń lọ àwọn làwọn ń wù lọ́kẹ̀kẹ́ báyìí tá ń lọ àmọ́ àfa wa mọ òun nìkan lọ jáde ní baba alágége tó sọ̀rọ̀ wípé eré ibú lè yí kì í sọ̀nà àwọn tẹ́ ẹ bá ti tẹ́ ń pín ọmọ mọ́ríkàsì ni wọ́n á it doesn't mean anything now ṣé gbogbo ẹni tó lọ Mẹ́kà tó darí tí mutí tọ́wá ní aláàjì ní sọ́kà náà dì ní ìyẹn lọ Mẹ́kà wà darí wa mutí bá ní ha aláàjì wa mutí tó sì gbájà nábì wálé tọ́wá kà nábì kọ́kà nábì èyí wọ̀ kẹ́sẹ̀ kàádàm wọ́n wọlé kéwú wá kéwú ni nígbà wọn jáde kú ń bẹ̀ tán wọ́n fẹ́ ké tayé òun ìbáyìí wọn lọ Markazu Ta'alim al-Arabi al-Islami iná ṣe kàádàm sọ kò sì kú lágbọ́nrin mímọ́ ẹni ọba wa kẹ́nìkan jáde nínú ọmọ kéwú ṣe kàádàm orí méjì àlàwà yìí kó ní ṣe kàádàm fún olóko àlìjẹ̀nú fún ọmọ lébà àbí àkáǹtì ogun àbẹ́gbẹ́ kan iṣẹ́ alámùtí wa lọ wá tún dákọ̀ bàbá tòní ọjà lórí mídíà bàbá wa mọ́ àfáàrí látẹ̀lé olójìbìtì rí wọ́n bá lù ní àti rẹ̀ ní tí wọ́n jáde báwọn alùsùn náà ṣe fa mùdírù tó tí wọ́n fèsì wọn tán ṣe gbogbo ẹ̀ tó ẹ̀ lè gbọ́ nínú ìbútan bí wọn pé oúnjìbìtì ni ẹ̀ lè gbọ́ pé ológun ni ẹ̀ lè gbọ́ ìmọ̀ nìkan iná nìjà wọn irú bàbá náà táwa ń tẹ̀lé irú wọn ni ọ tẹ̀lé abẹ́ni tí ọ tẹ̀lé bàbá alágége kò ní lówó wíì àmọ́ ìjẹ̀mọ̀ yọrọ̀ àmọ́ dájọ́ láàrin ara báyìí àmọ́ dájọ́ Tìjàní mọ́tò tọ́ra ọdún kan ló fi dájọ́ Sunday ni ọdún kan ni ìgbà tí ń da aga kò jẹ́ mọ ẹnìkan ló tó àṣírí pé ẹ̀rọ àpò ń pè náà bàbá Tìjàní ẹni ọ̀sẹ̀ ìdíwájọ wọn mo ní ń dájọ́ ni èmi ló sì wí kankan kọ́ra yìí bí ǹgbọ́n ara mọ́tò gbé mọ́tò wà àwọn oníta sàdúrà ó ní àkàrà ó ní kí ni mo ní Sunday ìjọba àfa iná ọ̀rà mọ́tò ọ̀dájọ́ kọ́lé ni àjọ rìn ọkùnrin kan bẹ́ẹ̀ àjọ lójú ẹkún ọ̀rọ̀ ẹni tí ń dájọ́ ọ̀dájọ́ yẹ kọ́lé ni ọ̀dájọ́ yẹ ra mọ́tò ni ó sì ń tọ́jú ìyàwó ń tọ́jú àwọn ọmọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí mú wàhálà wa báyé tí dùnú torí wípé tọ́ bá tọ́ bẹ́ẹ̀ báwọn àfa bàbá ti wá sí tọ́ bá lòun ní tọ́ bẹ́ẹ̀ tó lè bọ́ sí ẹgbẹ́ MKU kìí ṣe MKU bá MKU àníkíní kan MKU dà àdéléyọ SMK RMQK ẹgbẹ́ yẹnu ẹgbẹ́ ẹlẹ́yẹ o ti bẹ́ẹ̀ bá ti tó àwọn yìí lọ kó o ti mọ̀ níjọ́ tó bá ti dọ́dọ̀ wọn kí wọ́n ti múlẹ̀ fún ọ torí wọ́n múlẹ̀ fún ọ níjọ́ tó bá ti múlẹ̀ fún ọ pé o ní jáde níjọ́ tó bá jáde ó kù tó bá torí bọ́ ọ̀fẹ́ kú ọ̀fẹ́ jáde bọ́ ọ bá lọ tán àwọn màdé ó kù sáyé. alámúnájà ńláwó àìlẹ́yìn èyí sọ fún ọ torí wọ́n invite ẹ sí irú àwọn bẹ́ẹ̀ ẹni tí ó invite ẹ sí yóò mọ́lá Lukman a sì invite ẹ ẹlòmíà invite ẹ sọtí àwọn àfa àkànṣe mẹ́rin sìn àwọn ó gbé ètè lọ́wọ́ gbogbo bẹ́ẹ̀ tó látara ọba ẹ̀fọ́ òun ni káì yóò ti máa bẹ́ yóò ti máa ẹsẹ̀ lórí balẹ̀ máa ara lórí balẹ̀ máa omi ìsẹ́rí kí ní ọtí tí wọ́n máa mú tán láwọn tí ń lo sẹ́hùn táwọn tí ń fọtí lo sẹ́ omi ó ní tọ́ bá bá pàdé láàrún kálukú ni omi ń bẹ tó jẹ́ pé gànàgànà ni pé ó ń tàn wọn ara rẹ̀ balẹ̀ tẹ́lẹ̀ yóò wà bá fi kún àìfarabalẹ̀ àìfarabalẹ̀ pẹ́sọ̀ ọgbọ́ àìfarabalẹ̀ pẹ́sọ̀ yóò wà ẹlòmíì ó sùúrù ni ọjọ́ ń tù tẹ́lẹ̀ tọ́ bá lè mú kinní yóò wá di omi tútù yóò wá gbé ètè lọ́wọ́ nígbà tí ìyẹn tẹ̀lé àtẹ́lá yìí wọ́n máa pé akí àwọn bàbá àwọn ṣéwù wa yóò máa wó rẹ̀ sùn èyí tó bá yẹ kó lè rojọ́ bẹ́lẹ̀ ni
tó lè rojọ́ irú èmi tó wọ́n fẹ́ náà ẹjọ́ yìí ọlọ́mọdé wọ́n sàgbákò yóò wá rojọ́ fa ìjòkó fún kálukú wọ́n à ní àwọn aṣẹ́wó ẹ̀mí tí ìparí ọdún kú ọ̀rọ̀ kan àná Musa ìgbà tó fẹsẹ̀ gúgbó. ẹ̀yà àbá ẹ ti fi ọtí ẹ ti fi báyé ara yín jẹ́ kọ́sì wọ̀ ọ̀rọ̀ tí inú àwẹ̀ Ramadan náà tọ́lọ yílẹ̀ nípa àbá àwọn ó kìí nípa inú àwẹ̀ lọ́sàn àwẹ̀ bá mọ́ra ní kẹbí ìrọ̀lẹ́ láàlọ́ wá sí yọ́ wá dì mọ́ bàbá táyé ṣe bàbá aláwọ̀ ní gbogbo ẹnu sì ń bùtù lọ́sàn Ramadan afáàdì ó tó wá ní òun lọlé àwẹ̀ ń gbò wọn nílò tọ́lẹ̀ ọjẹ́hùn tọ̀hún lóhun tọ̀hún sì máa ń bí báyọ̀ fún ẹ̀ lọ́tọ̀ torí kíni torí owó wọ́n ti wá mú ọ̀pọ̀ àwọn àfá àwọn ìyá tí ń tọ́tí wọ́n dá àwọn àfá mà ẹ̀kọ́ sọ́mọ ẹlòmí tó ọba kọ́kọ́ mú kíní tó tún wá jẹ́ onígun mẹ́rin sinabu òun lọ́lọ́ ní ọjẹ́ ọlọ́wọ́ dáadáa tó ọba mú ọkọ̀ máa sanra àwọn ọmọ àníyá tó bá yá ọmọ afúnfúrú ẹ̀kẹ́ wa rí ní báyìí bẹ́ẹ̀ni gan ẹwọ ń tẹ́ ẹ sọ́ra yín dẹ̀ yàfá torí kíni torí owó owó bó o sògùn náà tó ló gbogbo nǹkan bí wọ́n bẹ̀rù àkọọ́lẹ̀ rẹ̀ kó nínú lónìí bí ọba sẹ́nu àkọọ́lẹ̀ ọkàn lòlòkù ló dídàkudà yìí ẹlòmíì ti dẹni tí ń ṣubú kí ibi ọtí ẹlòmíì ti dẹni tó ti jogun ọ́sà ibi ọtí gbogbo nǹkan kíkan so gbogbo orú nǹkan yìí àwọn ọmọ kéékèèké nínú ẹgbẹ́ yín báyìí wọ́n ti wá pọ̀ níbi ọtí láwọn ọmọ kéékèèké tẹ́lẹ̀ ṣe jáde ilé kéwú wọ́n ti pọ̀ níbi ọtí ìmọ̀ bí wọ́n bẹ́ẹ̀ ń kìnnù yìí wọ́n bẹ́ẹ̀ lọ ni sábẹ́lẹ̀ náà tọ̀ wọ́n ní kò sí mú oṣù ẹ̀rí nǹkan tẹ́ ọmọ ti fa kọ́ ìyàgbẹ́ kó sì máa mọ̀ ọtí so ìmúkúmu láwọn bí n ti ń sọ yóò yí ọ wọ́n náà mọ̀ gbogbo ẹ̀rọ yìí kò sẹ́ni tí ó mọ̀ nínú ẹ̀yẹ́ pàdé wọn lónìí ni bẹ́ẹ̀ni pé sọ fáwọn mi ẹnì kan má tẹ̀lé wọn tẹ́lẹ̀ kọ́ sí wọ̀nyí èmi máa sọ kí ni ìrìnjẹ́ nìkókó bá mi máa sọ nǹkan mi kí ni máa kẹ́ ìgbòdó tún wà àrùn la wọ́n wà lé ní tí wà láì fi lọ́wọ́ wọ́n wà lé ní wọ́n wà lé kọ́ pé kọ́ ní fóyàwó rẹ̀ mo lọ wà lẹ́nu òun wà ń sáwí ní báyìí tọ́ wọ́n mọ̀já sàgbàkò kò ayé ti mọ̀ fídíò náà wọ́n sì fídíò wọ́n sì sọ́ọ̀mù rẹ̀ báyìí ọlọ́mọdé wọ́n sẹ̀ wọ́n sì sọ ogun wọn ni wọ́n sì máa sọ ní bá ní ibi tẹ́ ti bá wọn ibi ọ̀rọ̀ mímọ̀ ni ẹ máa tọ́ lọ bẹ́ẹ̀ padà débi tẹ̀ lọ táwọn sí ara múná ti sèrè ẹ padà lẹ́yìn ẹ máa wọ̀ ọjọ́ ọlọ́tí ẹ dákun ẹ̀yà àfọ̀dọ́ wá sí ti ń ṣe fún yín bí n bá ń bẹ lára ilé ṣe wá sí fún yín bẹ́ẹ̀ ẹni bá lè mi àtòun jọ pàdé orí méjì àti sọ yìí onídàá bá bàdé tó bá ti sọ yàrá ti jọ pàdé tá a ti jọ ní mú ọtí àbí ìtọ́ bá gbé wá bá mi lé àbẹ́bù tó fún mi tó ní fọtí lò ọgbọ́n èyí tó lè sọ ni pé ó fún mi ń gbẹ́rẹ́ rí ó yìí ti pẹ́ gbà tí ń bẹ́lẹ́ kéwù ní tọ̀rọ̀ kan sọ ọ̀kan ni èyàn bá máa ṣe gbàgbé kékeré kan ebi ẹjọ́ kan tó lóun wá ìsọ̀ yìí mo fún gbẹ́rẹ́ méje sáà yìí mo nígbà máa lé kéwù yìí wò sí bẹ̀sí jẹ́ òsì bẹ̀sì jẹ́ ìsọ̀ yìí ìsọ̀ yìí tiẹ̀ kó sì dé mọ́ àṣẹ Ọlọ́run ló dé mọ́ òun náà tiẹ̀ mọ́ ìwọ tó wá lókun gbẹ́rẹ́ òun tó wà nísìn ọmọ kéwù ọgbọ́ àmọ́ àwọn awakúwa kí níbi mi àti ẹbá ti pàdé wá sọ gbogbo ebú tọ́ba tuntun láyé ràábù mi ọgbọ́dọ̀ ráyé ògùn mi bọ́ ráyọ̀ bọ̀ ibi tọ́ bá mú mi lórí wájáde wá sọ yẹn níta abájọ lórí ọmọ akéwù mi kan ṣe ń bẹ pẹ̀lú mi àṣírí tí ń bá gbé sí yín lọ́wọ́ rí kálùkọ́ wá sọ mo fìlì púpọ̀ ọmọ àkó fìlì púpọ̀ I have a freedom in my life. Àfáà mi wọ́n bí dákó jẹun àtàwọn ọmọkéwì rẹ̀. Tún èbó kọ́ sí mi. Kí lẹ wí? I live a freedom in my life. I have a freedom in my life. Doctor of philosophy. Barakallahu. Ìtọ́ fẹ́ wílọ̀ ni. Barakallahu fika. Jama. Ọmọ tí n bá sọ̀rọ̀ yìí, àmọ́ gbogbo yín náà ní bábí. Bàbá Abalẹ̀ rí. Wọ́n ní wọ́n jẹ ìmáàmù káàkiri gbogbo. Kó tó wá jẹ. Ìjọ́ tí kìrún le. Tọ́dà o. Àwọn ìlànà fẹ́ ìjọ yàrá rẹ̀ gbogbo yìí ní ń bẹ lérí ẹlòmíì kò sídà lérò mọ́kọ̀ sákùrá nìmá. Yẹ ká hàn rẹ̀ ọmọ bá mu ọ̀rọ̀ rẹ̀ ni ọmọ sọ má sọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ tí mú ní kọsẹ̀ mẹ́nzálátì kéèyàn fi ahọ́n kọ kéèyàn fẹsẹ̀ kọ ìmọ̀ dájú kéèyàn fa ahọ́n kọ lọ wọ́n bá fẹsẹ̀ kọ yóò jiná àmọ́ bí yẹn bá fa ahọ́n kọ kò ní jiná kéèyàn pé kọ́ fa ahọ́n kọ lọ́dún èèyàn má fa ahọ́n kọ lọ́dọ̀ Ọlọ́run njọ́ tó bá ti gbé ẹ̀tọ́ tó yẹ kó fún Ọlọ́run àsìkárù tó yẹ kó ṣe nírọ̀lẹ́ àbí tó yẹ kó kìyàmù léyìí tó bá ti gbé fún Èṣù ó ti fẹnu kọ lọ́dọ̀ Ọlọ́run rẹ̀. wàhálù sí kàlámàkà. wá sọ̀rọ̀ tó máa sọ jáde. mẹ̀nẹ́kẹ́lẹ́ ìtúnà dìmọ̀hú. ọ̀rẹ́ tó ń bá ṣe ọ̀rẹ́ tó bá ṣe ibi tí mo fẹ́ ti sọ kalẹ̀ nù ni má yàn ilé ibú rẹ̀ má yàn
àwọn bàbá yìí tó fún wọn ní bàbá àfa àrọ́ ìlú yìí òun ní sùn ọmọdé tó yí ìbò ọmọdé dáa ní púpọ̀ o ti ọ̀dà ẹjọ́ máa wà lọ́rin ni o ti bá ojú rẹ̀ sọ̀ kalẹ̀ ọmọdé dáa ní kì í ṣe wá kú wa ewu hanahana irú wọn àwọn ni ọba ṣe ọ̀rẹ́ tó bá ti rí pé ń lo ọtí má ba ṣe tẹ́lẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo ti wọn ẹni ṣe tiwọn ni wọ́n ẹni ṣe tiwọn ni wọ́n tàn wọ́n wọ ni ẹgbẹ́ rsp wọ́n ẹni ṣe ti ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti pọ̀ ni wọ́n ẹni ṣe tiwọn ni má tẹ̀lé ọ̀rẹ́ tí ó kó bọ̀. mímílẹ̀ tó náà dì mọ̀ hó. bẹ́ẹ̀ ti rí yín nísìnyí mi ò lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ mi ni. àwa náà lọ́rẹ́ àfa tiwa. ọ̀rẹ́ mi kan tó bẹ́ẹ̀ lọ ní àfáṣà yìí bóyá yóò ti dúró dè mí lékè tó dé tọ́ba yìí ti dé tẹ̀síbà rẹ̀ yóò ra jòkó lẹ́gbẹ̀ẹ́ kan ọba tẹ̀síbà rẹ̀ káfí lẹ́gbẹ̀ẹ́ kan ogun àwọn tí mo nínú àmẹ́lẹ̀ kan wà wá pé àwọn ọ̀nà sí nílé. wàhálà sí kàlá magami ní kílẹ̀ tó náà dì mọ̀ hó. ọ̀rẹ́ mi ẹni ojú tá a bá pàdé lóde lọ kákìra wa bó sì kí mi nínú ní kí ọ. mi ní kílẹ̀ tó náà dì mọ̀ hó. ee tẹ ẹ lé lọ́rẹ̀ẹ́ torí wọn ni mo burú. mi ní kílẹ̀ tó náà dì mọ̀ hó. kó wá ní ìfẹ́ bá mi sọ̀rẹ́ wọ́n ti ẹ sọ pé ní láìkẹ́ ọmọ ọ̀rọ̀ kẹlẹ́ sọ ẹ ó ti dá mi ni yọmọ ìyá ni kọ́ dẹ̀ lómi ìfẹ́ pè mí sóde alẹ́ nìkan fẹ́ pè mí sóde ní bàbá àbátá yìí ṣe ó wù mí kí n pè é sóde bá àmọ́ àwọn tí wọ́n fẹ́ wá bàbá ó wù mí pọ̀ ó nífẹ̀ẹ́ mi gán púpọ̀ àmọ́ àwọn tó fẹ́ wá bí òde rẹ̀ ó ti wá àwọn tí ìfẹ́ gbòdò ọ̀rọ̀ ni n tẹ́ bá ní ẹ wá ẹ yà wọn wọ́n wà lé mi mo pè é wá kẹ́ wá yà wọn ó lé mi náà wá. mímílẹ̀ tó náà dì mọ̀ hó. gbogbo yìí tá à ń ṣe yìí gan tó láti láfi ń ṣe yìí wàhálà wà rọrùn ni yóò kàn máa ké wọn ṣe àgbàkù wàhálà ó délé gbà mí bẹ́ẹ̀ ni ṣé lóòótọ́ lẹ́nu wàhálà àti fìtínà lẹ́nu kó tó máa wọlé kankiri ọmọ pé ẹbẹ̀ mi lóde mu sọ́ra àwọn ẹgbẹ́ rẹ̀ ní sìn wọ́n ti dàkúdà o má wọnú wọn o wàhálà sí kàlá mẹ́ka. má wọnú wọn o wọ́n ti máa introduce ẹ̀ sí ọgbọ́dọ̀ sí o. mímílẹ̀ tó náà dì mọ̀ hó. àwọn kọ́ lọ́n tọ́ ọmọ àti gàrí rẹ̀ máa ń lò ó níwọ̀n bá mo pe àwọn afátìjà ní wọn bàbá wa bàbá ojúmọ́ kan hàntú kan ni wọn máa hàntú rẹ lọ máa ṣe gbogbo ẹ lọ kò sí báwọn àwọn alùsùn náà bá ní hàntú ọ̀dà ẹ̀jẹ̀ wọn alẹ́ síra yìí wọ́n sábà ṣe tiẹ̀ lọ́jì. báyọ̀ ọ̀dà bẹ́ẹ̀ ni wọ́n pàdé ẹni káàdùn sọ ní àwọn àtàyè ṣe ẹbẹ̀rù Allah ẹbẹ̀rù Allah mo ní kí ló dé ẹ̀ẹ́dẹ̀ ń lo hàntú mo ní kí n lo ìfọ̀lẹ́ ìtàn n bá lò sáyé gbọ́n tóbi. ẹ̀rí anadima ọ̀rẹ́ tá a máa wà ní. anadimu ọ̀rẹ́ ní jẹrẹ olùbáṣe ibi àti yọ bí àbámọ̀ ni bọ́ ọba ti lọ́ọ̀rẹ́ kò rí òsùn ìyẹn kábàámọ̀ gbẹ̀yìn. sọ́ra fọ́rẹ́ o ọmọ ló sì bí kalẹ̀ yìí o sọ́ra o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bímọ àtàfà ní àtẹ̀ntì ìsàfà ẹ sọ́ra o gbogbo tó ń ṣe fọ́mọ ọlọ́mọ ni àbí ẹni ẹlẹ́ni tó ń palẹ́kún tó ń fowó rẹ tọ́jú àwọn ọmọ rẹ tó fi tọ́jú àwọn ẹnìkan ọlọ́pàá ni nílùú kan yẹ ti Nàìjíríà yìí ló lé dìbò lẹ́nu mi ọ̀rẹ́ ní ọ̀rẹ́ Nàìjíríà kọ́ ọmọ yìí kálukú bá ìlú kan tí mo tún dé tí yẹ ti Nàìjíríà mo sì gbé bẹ̀ dáadáa ìjọba wọn bí mi sí. Nàìjíríà kọ́ ẹnu kọ́ńtírì wọn sì bí mi sí. nkè wá sí Ìlọrin àlekè Ìlọrin kọ́ ìlú kan ni àmọ́ kìí ṣe Nàìjíríà olùsílẹ̀ retí kí n dákọ̀ nù wọ́n máa tẹ́rẹ̀ sí ibẹ̀ lọ ọmọ rẹ̀ méjì kú níjọ́ kan náà wọ́n parí sáfìsì àwọn méjèèjì wọ́n wá ń darí bọ̀ wọ́n sì lásìdẹ́ntì wọ́n sì kú láti Kánò kìí ṣe Kánò Nàìjíríà bẹ́ẹ̀ ni Kánò Nàìjíríà kọ́ ìlú àwọn ọmọ abẹ́lẹ́ jọ Toronto lẹ́gbọ́gbù ẹ̀ lẹ́yìn tẹ́ ẹ bá ti dénú ọ̀hún àti àmàlùkù àwọn ọmọ méjì wá kú wọ́n wá gbé ilé bá wọn bá bàbá àti ìyá wọ́n wá tẹ̀ wọ́n lẹ̀ báyìí bàbá wọn sunkún bẹ́lẹ̀ yìí bá ti wá dé mo fẹ́ sọ̀kalẹ̀ sínú bẹ́lẹ̀ yìí bá ti wá dé tọ́ bá bẹ̀rẹ̀ bàbá ni ẹ má sunkún mọ́ Ọlọ́run ṣe dá fún mi Ọlọ́run ṣe dá fún mi Ọlọ́run ṣe ẹ kàn máa ń bẹ mẹ́ta lòún bí ẹyọ kan yìí ni kó dàkún kó fi léyìí náà di ẹni kó fi léyìí di pé kó dàkún kó fi kàn yín kulẹ̀ lẹ́yìn bá ti sọ pé Ọlọ́run ó ṣe dá o Ọlọ́run ṣe dá o wọn ọmọ ní o àwọn yàrá òkọ́ fẹ́ yàwó ni wọ́n á níbi dọ́kítọ̀ wa wọ́n ní dọ́kítọ̀ ti ń sì wí àwọn alájì ti ń sì wí ikú àwọn ọmọ ti fẹ́ yí lérí ó ní wà láyé nínú òyí nínú wọn ti ń sọ ọ́nà náà ń ṣeun ọwọ́ làhàn ó nígbà tó ń bẹ lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ọlọ́run máa dúró ní checking point
ó ní mọ́tò kan wá lásìdẹ́ntì ọkàn lánàá ni fọ́ọ̀ tó ọrọ̀ lùbáyì ó sì lánàá ó ní bọ̀ lánàá ó ní mọ́tò tí ń fi náà kọrin báyìí àwọn wá sáré pé káwọn lọ rẹ́sìkì wọn ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tó wà bẹ́ẹ̀ iná ti mú wọn ó níbi táwọn tí ń pé káwọn máa fà wọ́n jáde mọ́là ni portfolio tó gbé lọ́wọ́ ọlọ́wà nà báyìí gàásì kúrì ẹgbẹ́ iná kúrì àgbà help me ọkọ̀ gbówó fún ó fi wá help ẹ̀ kó wọ́n mọ́ bá help me ó ń gbà tó ń sí ní dọ́là lókun bẹ̀ ó ti bá wọn olóhùn àwọn mẹ́ta làwọn sì wà níbi ìgbésẹ̀ náà wá wọn kàn sí láìsí olókàn tilẹ̀kùn wọn tó dáadáa gbàdọ́kọ̀ help me lùwálà help me ọ̀là wọn dàmbà jìnnà tó gbà wọn dàmbà wọn kú bẹ́ẹ̀ olówó òun lòun fi tó àwọn ẹ̀ olóhùn wa tọ́ wọn olóhùn wa ń wò wọn àti ń wò wọn lájọ náà olóhùn pé 22 years báyìí ọlọ́sẹ̀ oní ọlọ́run náà asọ́wọ́ tó ń rògbò ti gbàgbé wà máa ká nàrọ̀ bókà nà síṣẹ́ ọlọ́run ọgbàgbé ọwọ́ adé lónìí bẹ̀rẹ̀ sọ́ọ̀dì tó ń pè ọ́ ní olúgọ ọlọ́run lúgọ tó ń pè nìkan ẹ máa dá wọn lóhùn jàwáàbù ṣẹ́rìtì rẹ̀ pé àwọn àti ọlọ́run lúgọ ń wò kó wá ẹ máa dá wọn lóhùn rẹ̀ wọ́n máa ń pè nìkan tán sọ nìkan ọlọ́run lúgọ pé ọlọ́run lúgọ ò wọ́n tó ń wò kó wá ó lúgọ ń wà ní ó ní òun wá tọ́ ọmọ náà wọ́n wá sáfù ọlọ́run náà wá tọ́ pé tọ́ wọn tán wọ́n ní èyí tó jẹ́gbọ́n yẹn iṣẹ́ ti wà fún lábújá o tóun ti bá wá kalẹ̀ ọlọ́run wá ní oníjèrè wọn ọwọ́ ní ẹ̀dàkùn ẹni kọ́lọ́run fi yíwọn náà di kọ́lá nǹkan yọ̀ǹda ẹ̀yọ̀ kẹ́yìn wọn kálukú bá bú ẹkún èyí tí wọn náà ń ṣe tó rò kọ́lọ́run rí ọkọ gbàgbé olùgbọ́ ń wù ọ́ yọ padà kélérí àwọn ọmọ. bẹ́ẹ̀ bá ń rọ́jú bọ̀ wá sí ẹ̀sìn máa rọ́jú ló wá sí. bẹ́ẹ̀ bá ń rọ́jú bọ̀ wá sí ẹ̀sìn máa rọ́jú ló wá sí. bẹ́ẹ̀ bá ń rọ́jú bọ̀ wá sí. bẹ́ẹ̀ bá ń rọ́jú bọ̀ wá sí ẹ̀sìn máa rọ́jú ló wá sí. bẹ́ẹ̀ bá ń rọ́jú bọ̀ wá sí. bàbá yẹn má mi léwu ni máa wí bẹ́ẹ̀. rọ́jú ló wá sí. àwọn dúdú ń ṣe wá sí o àwọn funfun ń ṣe wá sí. bẹ́ẹ̀ bá ń rọ́jú bọ̀ wá sí ẹ̀sìn máa rọ́jú ló wá sí. àwọn ọkùnrin ń ṣe wá sí o àwọn obìnrin ń ṣe wá.